ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù ẹ rọra sà. Pásítọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ti ń pe nọ́mbà yìí ń pé kò lọ. Àwọn náà wá ní kí n sáré báwọn mú àǹtí ìdọ́dọ̀ yìí. Ẹ ká sàn sí. Ṣé o mọ bí tẹ́lẹ̀? Kò ṣe pé mi ò mọ bí ẹ mọ̀ pé mi ò ní nọ́mbà yín. Mo láǹfààní àti wọnú headquarter mi nítorí aṣọ tí mo rí ni ọmọ sọ bẹ́ẹ̀ tí mo rí ló fi láǹfààní àti wọ bí yọ lọ yọ lo èèyàn kan déédéé wọnú yàrá mi bó ṣe wù kó kéré kó rí rẹ kó wọ headquarter. Actually mo rí ṣọ́ọ̀bù kan níbi ọ̀dọ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tí mo béèrè lọ́wọ́ wọn torí èmi need shop wọ́n wá ní shop yẹn ti wà occupied. Wọ́n béèrè lọ́wọ́ wọn pé ibo ni mo ti lè rí shop mi. Wọ́n wá ní pé Brother Saamu nìkan ló lè ní gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ tó ló jẹ́ kí n dé ọ̀dọ̀ yín. Kò sí wàhálà ṣọ́ọ̀bù wà ní kàwọ́ mi mo dẹ̀ ní kan tó ń gbóná báyìí tó ti yẹ ẹ́ sìn 8 by 6 feet ni ó wà lọ́wọ́ bẹ̀ gan tó tóbi gan dáadáa. Àwọn oní chemist kan ló ń lò bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti kúrò ńbẹ̀ àwọn maid fẹ́ bọ́ síbẹ̀ bọ̀ tó bá jẹ́ pé wọ́n wá fast o lè gbà ẹgbẹ́ títì gangan ló wà bẹ́ẹ̀ ni o ní ọlọ́rìnwájú kan náà lẹ́gbẹ̀ẹ́ títì ibẹ̀ ló wà. Màá fún ẹ ní nọ́mbà ẹni tó níbẹ̀ yẹn wàá lọ bá sọ̀rọ̀ ẹjọ́ sọyí tẹ́ máa gbà fún ṣọ́ọ̀bù àmọ́ owó consultant tọ̀dọ̀ mi 15k tí n bá máa wá mú ẹ kúrò ní máa kó òun lé tí máa mú ẹ débẹ̀ 20,000 naira ni alpha. Brother Saamu tó bá wá ti gbẹ̀yìn gbogbo lẹ́ni ṣọ́ọ̀bù yìí kọ́. Òótọ́ ló sọ tó bá jẹ́ mi mo á ní ṣọ́ọ̀bù gan ìlú wa ní fẹ́ gbà ọ̀rọ̀ rẹ̀ màá bẹ́ẹ̀ gba nọ́mbà ẹ̀ nìyẹn mi ì ní lọ́wọ́ báyìí màá lọ wá nọ́mbà ẹni tó ní ṣọ́ọ̀bù yẹn màá wá nọ́mbà yẹn tí bá ti rí màá fún sọ̀bẹ̀ kò yẹ wà wá gbà lọ́wọ́ sọ̀bẹ̀ máa rí títí ọ̀la wà á rí gbà lọ́wọ́ sọ̀bẹ̀ ṣó ti yẹ wà wá bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ so gbogbo owó eléyìí tó fẹ́ fẹ́ mi yẹn kò ní need so tó pè mí. mo tí mo rò kò pè nìyẹn. Àǹtí ṣé ẹ nídìí ṣọ́ọ̀bù ẹ dẹ̀ nídìí ṣọ́ọ̀bù lóòótọ́ ẹ jẹ́ yanjú ara yín kẹ́ tó kúrò níbẹ̀ kẹsẹ̀ gbogbo owó tán béèrè lọ́wọ́ yín. ṣùṣọ́ owó àókè sà ṣé torí ọlá sọ bẹ́ẹ̀ tí mo wo mẹ́ lára ó ṣe wá sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀jẹ̀ báyìí nínú dídá tí bá ìjókòó bí orí òpè bá kọ́kọ́ bọ́ta tó bá jẹ́ mi ni mo ní ṣọ́ọ̀bù nǹkan orí òpè tọ́lọ́ láǹfààní àti wọnú lébi tó kàn ṣoṣo lọ́sọ̀lẹ̀ sọ̀rọ̀ òṣì dànù ẹ láǹfààní àti wọnú lébi tí mà. Brother Saamu mo need help yín ni o. Ara ẹ̀gbọ́n mi kan ni òye àwọn jẹ ní 25,000 naira. Jọ ṣé mo wà nínú mọ̀lẹ́bí yín ni ṣé mo wà nínú àwọn ẹbí yín tó fi máa wá bá mi tó máa lò ní 25,000 naira àti máa fún ẹ ṣé mo wà nínú àwọn ẹbí yín àwọn ẹbí ẹ ló máa lọ bá èmi ò lówó kankan tí mo lè fún ẹ o tí bá tiẹ̀ wà ní owó lọ́wọ́ tí bá lówó lọ́wọ́ the only thing tí mo lè fún ẹ lówó fún ni pé o fẹ́ kẹ́rù jáde kúrò nínú òbí kí n dẹ̀ yá ẹ lówó àbí kí n fún ẹ gan tó o bá rẹ́dì lè dè kó o fẹ́ kẹ́rù kúrò òbí má wọrí ìwọ kú ẹrù jẹ́ kí dírẹ́fà ẹ ti wà dé ta báyìí máa dẹ̀ kó o fún dírẹ́fà ẹ kó o ṣàkó o lò lè. Brother Saamu ọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ ń pẹ́ yìí o. ọ̀rọ̀ ẹ̀mí ni kí ni ọ̀rọ̀ ẹ̀mí lèmi náà sọ kó o má pa mí ní kó o má pa mí dànù bí kó o má bà ayé wa jẹ́ ni kó kúrò nù lè ó tán. ọmọ gidi ọmọ olóríire tó ṣẹ̀ṣẹ̀ dé pẹ̀lẹ́jàre àgùntàn tó sọnù tí mo rí. Bọ̀dá mi ó tún ní kí n sọ fún yín pé àwọn ẹrù mi tí mo kó sí ibì kan mo fẹ́ lọ mọ bí mo ṣe máa kó wálé. mo fẹ́ lọ kẹ́rù ẹ̀ ṣó o lówó lọ́wọ́. o ní má tìjú bí àtẹ̀wé tó wà ní ìṣẹ́ ìwé má tìjú kò ní di kó ní ibi kó tìjú. Brother Saamu. kò sí wàhálà wò gbà mi ò mọ iye tó wà bẹ́ẹ̀ ṣàgbà. Bọ̀dá mi ẹ ṣé mo dúpẹ́ àwọn máa yín bá wọn. kò sí wàhálà. Bọ̀dá mi ẹ ṣé. má lọ tiẹ̀. Bọ̀dá mi ẹ ṣé ojú ti yín o. Bàbá rí nípa o. Brother Saamu mo ti wá ń bèrè owó lọ́wọ́ yín látara nǹkan. mo ti sọ fún ẹ mi ò sí inú ẹbí yín tí n bá máa fún ẹ lówó kódà kó jẹ́ 50,000 ló fẹ́ fi kó ẹrù ẹ kó nínú lè máa fún ẹ àbọ̀ 5 naira mi ì lè fún ẹ láyé mi gbọ́ owó tó rí ń bí
tí 200 naira bá dínú ẹ̀ abúgbọ̀ 70th birthday ẹ̀ kirikiri ló ti máa ṣe. Má wọrí ibi tó ti jẹ́ kí 200 dín nítorí ojú ẹ̀ mo ṣe mọ́wọ́ mbẹ̀ jẹ́ kí 200 naira jẹ́ kó dín mbẹ̀. Happy birthday to you. Má gbé fèrè wá bẹ́ẹ̀ ni torí máa jẹ́ kó ọlọ́pàá mú ẹ wọ́n á mú ẹ dé court wọ́n á dẹ̀ sẹ́ńtẹ́ǹsì ẹ pẹ̀lú 200 naira wàá ríran wò wọ́n torí ẹ ò pè àwọn ní mi lára nù lé ló ní mímí ìmọ̀ tó fẹ́ gangan á dẹ̀ máa pariwo á máa ní mi lára all the time kí ló fẹ́ okuru mọ ogun mi ò mọ̀. Bùdá Sàámú máa padà fún mi lówó yẹn ṣá. Káàdì wa máa wò Bùdá Sàámú lè má lówó yẹn lọ́wọ́ sista honestly wọ́n lè má ní. Bùdá Sàámú ò lówó lọ́wọ́. Bùdá Sàámú tó yẹ pé ṣojú mi báyìí ló ṣe ká 20,000 naira fún pẹlẹbẹ. Irọ́ ni o 20k ha bọ́dá yìí lọ́wọ́ tó tó yìí. Bùdá Sàámú ṣorí tó bá wọnú yàrá wọn bó ṣe wà yín ó kéré jù wá ṣègbà 300,000 naira bẹ́ẹ̀. Bọ́dá yìí lówó lọ́wọ́ àwọn lówó lọ́wọ́ àwọn sista láàrin èmi àti yín àtọ̀lọ́ a mọ̀ wípé kò sí nǹkan tẹ́fẹ́ fowó ìṣe kò sí ẹ̀gbọ́n wa kankan tó ń ṣàárẹ̀ tẹ́fẹ́ nídìí owó fún kí ló dé ṣe báyìí náà kí lè fẹ́ fowó ṣe. Wo kò lè yé ẹ torí pé ẹnu ẹ ò bomi ìbá ní kí n sọ fún ẹ sí bẹ́ẹ̀ lọ́ọ́ máa kà bòròbòrò káàkiri kò lè yé. ẹnu mi ò bò wow I love the sound of that ẹnu mi ò bò so bí abàṣejọ ń lọ tá à ń bọ̀. wá mi ṣé mo kí mo ti sọ fún ìgbà tó kọ́ padà sí ibà yìí. mo ní kò sáyè fún wa àtàwọn tó kù ẹ mọ́ nínú ilé ìṣẹ́ ṣé mo kí mo bá ìṣeré ni kò sáyè fún ẹ mọ́ ìgbà tó lọ padà wọnú ilé ìwé bíbí wọ compound wọ́n bẹ jù mí gbogbo ẹ̀ṣẹ̀ mọ́ ẹ tún wá fẹ́ padà dé fẹ́ kó ọ̀run yín wá bá mi nínú ilé yàrá kò sáyè kò jọ rárá ni. o rò pé èmi ni mò ń sọ̀rọ̀ tó ṣe wúwo àti big style mo kí bí wọ́n ṣe dé yẹn o máa padà sọ big style náà pé ayé ti wá kó máa padà bọ̀ wo bí kò sí ààyè torí pàtí gbogbo yín tẹ ṣe bí sì tẹ kóra yín kúrò nílé èmi àti bọ̀dá Sàámú nìkan ni èmi àti wọn nìkan la jọ ń ṣe ayé wa kò sí ọkọ tó mọ̀ ọkọ tá a ṣe kò sí ìyọ̀ ọkọ tó mọ̀ ọkọ tá a jẹ ẹ wá fẹ́ dé sí ẹ wá fẹ́ máa tọ́jú ògbó nǹkan tá a ṣe kò jọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo ti wádìí ẹ ìyá ẹ kò sí ilé ọkọ ẹ̀gbọ́n ẹ tó jóbìnrin lákọ̀bí òun náà sì ilé ọkọ èyí tó tún bí kán tó bí ẹ lóbìnrin òun náà sì ilé ọkọ. kò ní dáa fún ẹ bí mo dẹ̀ ṣe ń wọ ẹ ò ní ṣe oríire. àmín. wá ṣé mo wí pé àtẹ̀ẹ̀kan tó ti ń sọ̀rọ̀ tó ti jábọ́rẹ́ bọ́ mo ti mọ̀ pé o máa tẹ́ ó dẹ̀ ti wá káàbùkù yẹn báyìí ṣó gbádùn ṣá ṣó nọ́mà ṣó wà ókè sórí mi ò fẹ́ sọ̀rọ̀ o àmọ́ sórí tí ìyá tó dárúkọ yẹn kò ní dá fún ilé ẹ̀kọ́ sí mi ò rò bóyá nọ́mà mi ò bí o gbádùn mi ò bí o wà ókè. mo ti wádìí ìwọ náà olórí burúkú àtọ̀lé olóṣòmù standing ṣọ́rọ̀ tọ́ sí ìwọ iná lẹ́nu gbogbo èèyàn ń sọ̀rọ̀ ìwọ iná sọ̀rọ̀ olóṣòmù standing ìwọ tó yẹ pé ìnáwó ẹyọkọ tó ṣe ṣiṣẹ́ nígbèésí ayé ẹ lọ́jọ́ tó lọ́run ti dẹ sórí ilé alàyè ọlọ́jọ́ tó fẹ́ jẹ tọ́ṣọ́rọ̀ àwọn aṣẹ́wó gbélé pawó olórí burúkú ìwọ náà sọ̀rọ̀ mo ti wádìí ìwọ náà bàbàrà bẹ́ẹ̀ náà kúrò nínú ayé ẹ ọ̀hún ọ̀nù mú rẹ̀ ọ̀hún ọ̀nù wà ti ṣe sí àti sọ̀rọ̀ sí ẹ ọmọ àṣà ọmọ àlè ẹ gbà mí ẹ wo ẹ̀yin méjèèjì ìdí àmì kí ló forúkọ ẹ àti ìwọ náà nǹkan tí bàbá yín mú lẹ́nu lẹ́yìn ara yín akọ ìdára tí wàá tàbúrú ẹ máa fi yín lákàlàkà nulẹ̀ ẹ̀mí yín akọ ẹ̀yin tani ẹ̀ta níwájú tani ẹ̀rọ lórí burúkú olóṣì kúkúrú sàǹbẹ ẹ̀rọ bá ṣe ní kò ga jùgò ikọ̀ ọ̀gbẹ́ kan ẹ̀rọ ṣíkì àwọn ọ̀jẹ̀ méjì àwọn òpònú aláyé bàjẹ́ olórí burúkú ẹ̀gbọ́n onílé ti dé o onílé ti dé padà sínú ilé ará àtàyìn padà rán ní nípa ni ẹ̀yin wèrè. ìwọ sọ fẹ́ mi kó o ti di ata. bẹ́ẹ̀ ni o fẹ́ ta ìmọ̀ àtàbúrò mi. máa ta nípa ni. wọ́n tó kọ́ sí ọ̀pọ̀ ṣẹlẹ̀. ọba ti bí wọlé pàmì ní tẹ̀sán olórí burúkú ọ̀nà. onírànú bó ṣe rí. ọmọ ìsọ̀rọ̀ sí mi ọmọ ìsọ̀rọ̀ sí mi ojú àtúrà rẹ̀. ẹ wá. Kí ni èwo ni tẹ́ ń kánjú? Ṣójú ọ̀dọ̀ bọ̀dá Sàámú tẹ́ ń kánjú lọ ni? Ẹ náà ṣójú bẹ̀ lọ ni. Ẹ wá kí ló tiẹ̀ máa ń ṣẹ̀yìn yúùtù yìí náà tẹ́ ṣe máa ń lézì báyìí? Kí lẹ tún wá kiri?
Ọlọ́run ti ṣe fún yín, ọkàn yín ti balẹ̀ níbi tẹ́ wà. Ìwọ wẹ̀ gbogbo ṣe ń dán, gbogbo náà ṣe ń dán. Kí lè tún wá kiri? Ẹ wá kí ni mí ní gbogbo nǹkan tẹ́ ń sọ náà? Kí ló ṣẹlẹ̀? Èèyàn lè máa sọ̀rọ̀ báyìí, ó máa ní kókó ọ̀rọ̀ tán ibi tán ń lọ nígbà tó ń ṣe pọ́n ràn páìpù lórí wọn. Bóyá èmi ló ń ràn páìpù lórí ẹ̀, bóyá ẹ̀yin méjèèjì ló ń ràn páìpù lórí ẹ̀, ẹ máa mọ̀ sí. Ṣé rí ibi tẹ́ ẹ ti wà yẹn, ọkàn yín ti balẹ̀, ẹ ti ń dán bẹ́ẹ̀, ọkàn yín ti balẹ̀, gbogbo nǹkan ló ń lọ déédéé fún yín. Kí lẹ tún fẹ́ lọ ṣe lọ́dọ̀ bọ̀dá Sàámú? Kí lẹ tún fẹ́ lọ ṣe ń bẹ̀? Ẹ̀yin tọkàn yín ti balẹ̀ already, kí lẹ ń wá kiri? Ẹ dákẹ́jọ́ account officer, báwo lẹ ṣe mọ balance mi? Báwo lẹ ṣe mọ̀ pé mò ń feel? Báwo lẹ ṣe mọ̀ pé ayé mi dá? Arínúróde irú yín dẹ́ pọ̀ o. Tẹ́ bá ti rí àwọn èèyàn méjì tó ń ṣọ̀rẹ́ tán bá jà, ibẹ̀ ni ìdùnnú yín wà. Táwọn méjì yẹn bá tún padà tó ń ṣọ̀rẹ́, ayé yín ti bàjẹ́. Kí ló dé? Dọ̀tún má tẹ̀ lọ fàjù. Ẹ pẹ̀lẹ́ o, bọ̀dá Sọ̀díkì. Ọgbọ́n tó lọ́gbọ́n jù. Ṣé orúkọ mi kọ́ nìyẹn? Èmi ti bá yín hàdẹ̀ sí automatically kẹ́mọ̀ pé bọ̀dá Sọ̀díkì lẹ́ ń jẹ́ látẹ̀ni lọ. Ẹ jẹ́ má bínú o, ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín. Ẹ̀gbọ́n at 40. Ẹ jọ bẹ́ẹ̀ ṣe wà yìí, ọ̀dọ̀ ta lẹ ṣe ń gbé sà. Ẹ lè dáhùn. Ṣé bọ́dọ̀ àbúrò dáàdì yín lẹ́ ń gbé? Oh damn! Oh yes! Ọ̀dọ̀ àbúrò dáàdì yín lẹ́ ń gbé now. Now ẹ jà gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ sà ẹ jọ ṣe lè sáyà mi 20,000 sà, 20k péré. Wo mo lè má ní 20,000, but mo ní fọkànbalẹ̀. Kẹ́gbọ́n nǹkan tí mo bá yín sọ. Oh long, na you cause this. Ìwọ ló fà. Homeless person rain now. This lunatic will rain now. Sir, ẹ jọ̀ọ́ sir, ẹ má bínú sir. Ó ti yé mi. Pé ẹ má bínú sir. Ó ti afẹ́ máa lọ gbogbo ẹ ti yé wa. Ó ti yé yín. Kẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀. Tí là ń bá yín sọ. Kẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ kò fẹ́ joyè lazy youth lásán. Èmi tí mi ní 2,000, ọ̀dẹ̀ ń bèrè 20,000. Ó ti já wèrè. Fàmí mọ́ra bébí mi, fàmí mọ́ra fàmí mọ́ra olólùfẹ́ mi. Fàmí mọ́ra bébí mi, fàmí mọ́ra fàmí mọ́ra olólùfẹ́ mi. Nítorí nígbà òjò, nígbà ẹ̀rùn, lọ́jọ́ tó le, lọ́jọ́ òre. Fàmí mọ́ra, fàmí mọ́ra, fàmí mọ́ra bébí mi, fàmí mọ́ra olólùfẹ́ mi. Fàmí mọ́ra, fàmí mọ́ra, fàmí mọ́ra bébí yé, fàmí mọ́ra olólùfẹ́ mi. Fàmí mọ́ra, fàmí mọ́ra, fàmí mọ́ra bébí yé, fàmí mọ́ra olólùfẹ́ mi. Nítorí lọ́jọ́ nígbà ẹ̀rùn, lọ́jọ́ tó le, lọ́jọ́ òre. Fàmí mọ́ra, fàmí mọ́ra, fàmí mọ́ra, fàmí mọ́ra olólùfẹ́ mi. Ìtẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? Ìtẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? Ọ̀tá dùn níyí. Ó wà important mo ṣe wá yín wá náà. Torí ẹ̀ mo ṣe máa bíbí ìwà ọ̀rọ̀ owó là ń sọ yìí. À ń sọ owó ọ̀tì. No, owó ọ̀tì tó bá jẹ́ pọ́rọ̀ owó ló ti torí ẹ̀ wá síbí wàá ti sáré sọ̀rọ̀ bó ṣe ń bọ̀ ẹ̀ wàá sáré sọ̀rọ̀ pé ọ̀rọ̀ owó ni adé ti stop àbí kí ló ní kí láti jókòó mi. Keep saying. Torí ẹ̀ mo ṣe wá náà. Bro Sam, to be sincere, offer kan ló wà nílẹ̀. So máa contact bọ̀dá, so bọ̀dá wá sọ fún mi pé kí n má gbé offer yẹn lọ síta torí pé àwọn ọmọ ẹnìkan tó máa deserve máa tó máa dárúkọ yín Bro Sam lọ dá. Wọ́n gba sí èmi náà dé bí báyìí pẹ̀lú nǹkan tí mo bá, I'm really impressed, sincerely speaking. Wo babe, má dààmú ara ẹ̀. Ṣó ti rí performance dábàá bí ó wú mi lórí gan-an. Wọ́n tún wá ń kọrin ìfẹ́. Wọ́n tún wá kọ́ ní English, wọ́n lọ kọ́ ní local like ó wú mi lórí. Ẹ má worry, ẹ̀yin lè máa perform lọ́jọ́ yẹn. Mo really enjoy it. Damn! It's all about the bone, nigga. So this is what I've been missing at the back of the fence. Dude, what I missed out of joy. For some, we are back. Please forgive us. Ẹ jẹ́ ká máa kọrin lọ jàre. Ó dà kó o fẹ́ láìkí wa. Ó ti ń disturb wa jù. Ẹ wo nígbà tẹ́sìn ilé àwọ̀ kì í ṣe báyìí o. A kì í ṣe báyìí o. Bọ́lá Gani, nígbà táwọn ọmọ yìí kan ṣàkólọ yìí, ìgbà kan sì ń bí, a lọ sí ọtí àtọ́ mélòó. Kí n bá máa bù kéré? Àtò 100. Irọ́ ló máa pa yín, irọ́ ló ń yọ yín léyìn, kò tó 100. Ṣé mo pé kákàrà mọ́ rẹ̀? Àmọ́ torí owó lè gbé wa fún wa. Ṣé rí
orin máa ń digress ni ó ti wá ń digress ó ti wọnú system wa báyìí kó tó dípò suffocate nínú system wa ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká remit ẹ̀ sí gbogbo ara wa náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ́ ẹ bá kánjú ẹ kàn fún mi ní ìṣẹ́jú méjì péré kí n fi remit music yẹn wọnú body mi. Are you okay with this? Fàmímọ́ra olólùfẹ́ mi. I told you. I told you. Fàmímọ́ra Adúnníyàdé. Fàmímọ́ra Ìjọbẹ́. Fàmímọ́ra olólùfẹ́ mi. Nítorí ìgbà ẹ̀rù. Ìgbà ẹ̀rù. Lọ́jọ́ tó lé. Lọ́jọ́ òwe. Fàmímọ́ra. Fàmímọ́ra. Fàmímọ́ra Fàmímọ́ra olólùfẹ́ mi. Adúnníyàdé Àjọbẹ́ olólùfẹ́ bèbí mi. Fàmímọ́ra olólùfẹ́ mi. Àríyàdé Àjọbẹ́ Fàmímọ́ra bèbí mi. Fàmímọ́ra olólùfẹ́ mi. Nítorí ìgbà òjò, ìgbà ẹ̀rùn, lọ́jọ́ tó lé, lọ́jọ́ òwe. Fàmímọ́ra, Fàmímọ́ra, Fàmímọ́ra lẹ́bí mi. Fàmímọ́ra olólùfẹ́ mi. Jẹ́pọ̀ ti bí ìṣẹ̀ gan. Internet, owó mi ti wọ́n o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? This is great! Kí ló parí burúkú ní kí ọ̀rẹ́ mi kí ló pín ẹjọ́ fọ̀? Kí ló ṣẹlẹ̀ tó bá dábì àwọn ọkọ̀? Mo dábì àwọn ọgbà dábì tó bẹ̀ jọ wẹ̀rẹ̀ ẹni tó parí burúkú lọ́kọ̀ wẹ̀rẹ̀ yìí ni. Ọjọ́ wẹ̀rẹ̀ ni wẹ̀rẹ̀ gbẹ̀yẹ̀ ni. Mo dábì àwọn ọgbà dábì ẹ̀wọ̀n kọ́. Ẹ̀wọ̀n mi kí ló ṣẹlẹ̀? Oh damn! No nigga, that's fucked up! You got a whole nigga messed up! Imagine! Wá. Nǹkan tí ò dáa ló ṣe gbogbo ohun tó sọ nítorí. So you understand? Wá bí kí ló fà tó fi ṣorí burúkú tó ṣe? Mi mọ́ mọ́ dá mi mọ́ kó wà ń bẹ̀. Àlẹ́ ìdí ẹ̀rọ mi kọ́kẹ́ kọ́kọ́ tó báyìí kó o gbọ́ ọkọ̀ ọmọ kan wá níbẹ̀. Ó ní mi ò rí. Ṣé màá rí màá mọ̀ ọ̀dọ̀ mi lù? Ìdí àrà mo fi Ọlọ́run bá ṣe lérí ọjọ́ kan bọ̀ tẹ́bí mo sì máa lù ẹ́ pa tí mo máa lù ẹ́ gidigidi gan ni mo sọ fún ẹ yẹn. Ọ̀sán wa nọ ta ni? Tó bá kó gbogbo yín tẹ̀wọ́ mi báyìí, tó bá kó yín papọ̀, tó ẹyọ kan. Ọ̀rẹ́ mi But this is rubbish! Kí ni rubbish? Bro Sam, rubbish lélẹ̀ náà. Bẹ́ẹ̀ni sàn kí n tiẹ̀. Kí n tiẹ̀ ṣé wọn lọ́dọ̀ mi lù? Pé this is rubbish. Pẹlẹbẹ, ṣé bó rí mi lórí ìjókòó? Orí yín. Ok, apádà bọ́ ẹ, mo rí pé o jẹ́ tu gan, ó dẹ̀ make sense bẹ́ẹ̀. Ṣé kò kàn ẹ́ pátá? Ó bá ti wẹ̀ gbogbo ẹ̀ má bínú. Gbogbo ẹ lórí. Ṣá farabalẹ̀ tiẹ̀. Tó tiẹ̀ farabalẹ̀. Mo fi Ọlọ́run tó dá mi sáyé mo fi ṣe ẹ̀rí. Ọ̀la lọ́la yìí police station ló ti máa lọ kí ìdí ara. Báwo rí lọ́jọ́ yìí? Lọ́jọ́ yìí bàjẹ́. Ọlọ́dẹ ọmọ bá ara mi kí ló gbọ́ ní burúkú ìkọ́ni wẹ̀. Hello? Outing mi. Owó mi ti wọ́n sí. Within the community, 100,000 ní 4 hours. Tí bá kúrò nínú community tí mo lọ community mi, 150,000. Tó bá yìí lára mi. Fàmímọ́ra, 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 Fàmímọ́ra olólùfẹ́ mi. Fàmímọ́ra, 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 Fàmímọ́ra olólùfẹ́ mi. Nítorí ìgbà òjò, ìgbà ẹ̀rùn, lọ́jọ́ tó lé, lọ́jọ́ òwe. Fàmímọ́ra, Fàmímọ́ra, Fàmímọ́ra ẹbí mi. Fàmímọ́ra olólùfẹ́. lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu. Ó jẹ́ rí mi. Mo ṣe wèrè fún gidi gan. Mo jẹ́ kó mọ̀ pé kò sí àyè fún òun àtàwọn tó kù ẹ̀ mọ́ nínú ilé. Mo yóò mi dalẹ̀ lórí mi. Wàláì ká má parọ́ o gbádùn rárá.
gbádùn kan ó ya wèrè gan bó ṣe ń wo yìí. Wèrè bíi ti báwo. Mo ní láti ya wèrè àwọn pípù yìí ojú bọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ wèrè wọn o tí bá lọ ṣe mẹ̀mẹ̀mẹ̀ fún owó ó máa mórí mi sábẹ́ ni. Of course mo jẹ́ ìyọ́ rẹ̀ mi. But Idiara, on a more serious note, mo ti bí ẹ tẹ́lẹ̀ mo ti fẹ́ tún ẹ bí. What are you doing in this house? It's not as if bóyá o lówó láti gba apartment gidi. Kí ló ń ṣe ń bí báyìí? Wo má tẹ̀ka mẹ́nu lọ bẹ̀yẹn. Ibi tó bá wọn anybody ló lè gbé. Ibi tó wọn èmi lè mi choose láti gbé yìí so kò sọ̀rọ̀ lórí yẹn. Àbí náà. Ẹ ṣé o. No, Idiara. Thanks for hosting us. You're welcome, my darling. Take care, dear. All right, ọ̀rẹ́ mi. Báwo tí mo kí máa expect yín bá? Very soon. Idiara, wá ṣílẹ̀kùn yìí o. Ilẹ̀kùn ṣíkẹ́. Irú ilẹ̀kùn wo lò ń lò? A ní ògbálẹ̀ gidi, ògbálẹ̀ gidi. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò tún ṣe kí bọ́dá gbàyà yìí ti wá sílẹ̀kùn mi báyìí? Bọ̀dá wo tún ni? Bọ́dá Saamu. Bọ̀dá Saamu. Tilẹ̀kùn báwo? Ṣé ti máa ń tilẹ̀kùn báyìí tẹ́lẹ̀ ni? Má worry. Where is my gun? Bọ́dá Saamu tó bá fi lè jáwọn lọ tún tilẹ̀kùn mi. Okay. Kí láwọn wà kán máa embarrass èèyàn lójú àlejò yìí all the time. Kí ló ṣẹlẹ̀? Kí ni wọ́n wí tí a rí? Wọ́n ti gbé náà ni. Wọ́n ti dé ṣe báwọn náà wà ń tata ń wò yìí. Ọ̀dẹ̀ òpònú burúkú. Wọ́n èdè náà ni àwọn béèrè òṣì tán máa. Mo kú wà ń bí fún yín láti fún yín lánsà wèrè. Kí ló ṣẹlẹ̀? Mọ́tò rẹ̀ jọ mọ́tò tán gbé lọ hospital. Àwọn ni. Ẹ lọ báyìí. Ìyẹn pẹ̀lẹ́. Ẹ má wọrí nípa ṣáàpùtì kó bá kan ọ̀rọ̀ lu ní. Mr. Isaac ẹ pẹ̀lẹ́ ẹ rọra jàre ẹnu ẹ fi bọ́n sápò èmi kọ́lẹ̀ wa mú ẹ relax tuntun yẹn wọ́n wà nínú ilé báyìí sí. Mr. Isaac tẹ́ ẹ bá ti wọnú ilé ẹ ṣùrùbọ̀ wọn straight ni o èèyàn burúkú ni wọ́n ọ̀tá lu ni wọ́n irú òde lè máa ṣẹlẹ̀ nínú ilé tèmi ń bí ìtorí ẹ̀ ni mo ṣe pé yín ẹjọ́ bẹ́ẹ̀ ṣe dé yẹn jọ. Mr. Man ṣé inú ilé náà lẹ sọ pọ́n wà. mo ṣe sọ fún yín tán nínú headquarter mi bí iná wà. Mr. Isaac inú bá bọ̀ súnmọ́ bí tiẹ̀ ọ̀tẹ̀ ó yá gbà kọ́kọ́rọ́ rẹ̀ ìwọ kò sáré sílẹ̀kùn kó sákò ńbẹ̀ ni àwọn ọlọ́pàá ní kò fún láyè kan ṣiṣẹ́ wọn ẹ wọ́n bẹ̀ lọ ó tú wọn mọ́bẹ̀ ni lọ́ọ́ má jàrí bí àkóbá burúkú ni wọ́n máa padà báyé èèyàn jẹ ni àwọn lẹ́lẹ̀ nàbọ́ sí tó bá karangídá tó bá fọ́bù nú wọn ẹ fi sí lẹ́sẹ̀ kẹ́ kó wọn wá síbí bàbá ńlá kírímínà ni wọ́n ti wà nú ẹ̀ ò ti pẹ́ èmi ò mọ̀ ni kọ́lọ̀ ṣàánú wa ohun tá a bá rí tí ò dáa ká sọ. Ẹ gbáwọ́ létí jẹ́ kí ló ṣe? Bọ́ síbẹ̀ dà fún yín orí yìí jí dànù ẹ ṣe sà ojú wọn lẹ ti rí àwọn ọ̀tá àlúre àwọn òṣìkà àlúre ọ̀bàyéjẹ́ àlúre kò wà ní dá bí mo ṣe wà responsible tó ní àdúgbò àti ní country kó wá jẹ́ pé ìkàwọ́ mi sàkání mi ni wọ́n ti ń bá nǹkan bí ó ní mo ṣe ní pé kẹwàá ó wá ní èèyàn kan tó jẹ́ sharp shooter ìgbà tí mo ṣe findings wọn ni sharp shooter ni òun náà máa jọ ń ṣiṣẹ́ papọ̀ òun ló dùn èyí. Bọ́dá Saamu. ẹ̀rìbóyè ṣe Bọ́dá Saamu èmi ẹ̀rí tó ṣe Bọ́dá Saamu èmi ó fẹ́ yìn mí pa ni. Bọ́dá Saamu respect yourself oya. Wọlé síbẹ̀ wọlé ẹ ṣílẹ̀kùn ẹ tì wọ́n wọlé mú jẹ́ mi kò ní dà fún ẹ ok move kò ní dà fún ẹ orí ẹ bàjẹ́. Saamu Alajo. Alpha. She's been a very good lady. Ó ní bàbá àṣàlẹ̀ wọn tóun bá rí òun dáná. Ìwọ ẹni tó sọ pé ó fẹ́ rí lélẹ̀. Ṣé mo sà ṣe kú Bọ́dá Saamu kí ni mo ṣe fún yín? Èkó mo lé sí ejò lẹ́lẹ́sìn mi kí ni mo ṣe? Ṣé ọmọ yẹn lórí burúkú ni o? Ó tàpá kọ́nà ìmọ̀ tàpá
wèrè dàpá ó mú pátá ọmọ ọlọ́mọ ó dẹ̀ sọ́ di soak ó mú omi á dà sọ́mọ yẹn lórí á dẹ̀ make sure pé omi yẹn ṣe gòórógó wọnú pátá ọmọ yẹn pátá tọ́mọ yẹn ti condemn láyé kìí ṣe 6 lórí pé ó dùn mí sí lára káàkiri ìnira tó dẹ̀ fún mi lójoojúmọ́ báyìí wàhálà gidi mi a máa ṣe bí amúgbó a máa ṣe bẹ́ẹ̀ ni tó ń fa nǹkan ibi tó gbé ẹ bá rí wà rí. so nǹkan tẹ́ ń try láti sọ fún mi sí ni pé kò mú anything nípa nǹkan tẹ́ wá fi sùn bí báyìí. kò mọ̀ nípa kí ni. what. bọ́dọ̀ má fòkó ẹ. so nǹkan tí ẹ̀ ń try láti sọ fún mi sí ni pé wọ́n máa yóò mọ̀ kọ́kọ́ nípa nǹkan tó wá fẹjọ́ sùn. Are you mad? I'm not. Are you mad? Yes, I'm not. Má fọ́ orí ẹ̀ dànù sí. Má fòkó ẹ. Ẹ ń fi allegation kan yàn without any evidence. Oh, you surely pay for this. I understand. You know what? Just count yourself lucky. And thank your star. Today is your lucky day. And you, stand up! Pé ẹ mọ gravity offence tẹ committee. Mr. Bangi ẹ understand àní bẹ̀rẹ̀. Ẹgbẹ́nu dákẹ́jàre. Ṣẹ̀rí fún ètò tí mo kọ sínú statement rẹ̀ pé criminal ni pé ó ń ba àlàáfíà àdúgbò jẹ́ pẹ̀lú àwọn ìwàkuwà pẹ̀lú àwọn ìwàkuwà ohun tí mo sọ ni tẹ́ bá rí statement tí mo kọ sí kántà ohun tó wà nínú ẹ̀nìyẹn mi. Tẹ́ bá bọ́ nínú ilé ẹ mọ ibi tára yín máa kù sí. máa bọ́ ń bẹ̀ torí mi ò máa bọ́ ń bẹ̀ torí ìwà tó wù ni mo kọ sínú statement òun náà ló dé rí Mr. Bangi ẹ má ṣe báyìí amọ̀láṣàgẹ̀ tí ìgbà tí ẹ bá yín ta granite ẹ má ṣe báyìí mo ló ń wu ìwà tó lè bá tẹ èèyàn jẹ ládùúgbò ẹ̀dẹ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fẹ́ gbọ́ yẹn pé èèyàn disturb peace community ó disturb peace community ọmọ wèrè. ẹ ò fọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ ṣàfihàn wọlé ẹ jẹ́ ká lọ yanjú ọ̀rọ̀ wa ní ẹjọ́ nítorí Ọlọ́run. kí ló tó bá mi bẹ̀bẹ̀. ọkàbọ̀ kan ò sí níbẹ̀ o Saamu Alajo. ẹ gbà mí. Idara. Kí ni gbogbo ilé? What's happening? Ó ń béèrè pé what is happening. Ṣé bá jọ wọlé ń sìn ni? Kí n ṣí fi kí mi kí n fi ṣílẹ̀kùn mo rí pé kò ṣí. Mo wọlé ń sìn mo bá gbogbo inú yàrá mi tó scatter ẹ̀. Kí ni gbogbo ilé? Ta ló wá lè dánrú ilé wò? Bọ́dá Saamu, wọ́n á gbà nínú. Idara. Bọ́dá Saamu kẹ. Owó rẹ̀ ẹ wo inú yàrá mi o. Ẹ wo bọ́ scatter everywhere. Kò ró bẹ́ẹ̀. Ìran kílẹ̀ sáré ṣe ń bí tí o gbẹ̀ fún mi. Brother Sam á ṣe nǹkan kan. Mo wá gba nǹkan lọ́wọ́ Idara ni. Àdẹ̀jọ wọlé la bá yàrá tó ti rí báyìí. In fact, ó surprise mi gan. Mo dẹ̀ ń try láti ẹ̀ ti wo gbogbo bí pé bóyá a lè rí nǹkan kan kó jábọ́ lọ́wọ́ ẹni tó wá ṣerú nǹkan báyìí ni ẹ wọlé dé so mi ò ń ṣe nǹkan kan pẹ̀lú Idara. Àbò àbá lọ̀rọ̀ ẹ o. Àbò àbá lọ̀rọ̀ ẹ o lè wọnú bí kí o dẹ̀ wọnú bí ṣọ́. Kò sí wàhálà. Hello, kí ló fi pè mí fún? Ṣé o ti fẹ́ kẹ́rù jáde? O fẹ́ kí n wá take inventory gbogbo inú nǹkan tó wà nínú yàrá ẹni? Tó bá jẹ́ pé o fẹ́ kẹ́rù jáde kó onú lé ni, no, ó pè mí. Like I said, màá tún fún ẹ nínú owó mọ́tò tó fẹ́ fi wá kẹ́rù. Kí ni mò ń sọ? Kí lẹ̀ ń sọ? Ṣé ìyẹn ò rí bó ṣe scatter nínú yàrá mi ni? Mo dé sí mo rí bó ti scatter nínú yàrá mi. Ta ló lè ṣe irúṣẹ́ kíṣẹ́ yìí? Mo dẹ̀ mọ̀ pé kò ní sí lẹ́yìn ọmọ pẹlẹbẹ wèrè yẹn. Kò ní sí lẹ́yìn ẹ̀, òun ló máa ṣiṣẹ́ yìí. Mo jẹ́ ìmọ̀ pé kò lè jẹ pẹlẹbẹ láyé. Èmi fúnra mi mọ̀ pé kò lè jẹ pẹlẹbẹ àbúrí ọ̀pẹ ní. Pẹlẹbẹ báwo kí ló tó pa lọ́mọ? Kí ni ìṣòro tó o ní pẹ̀lú àwọn obìnrin iná? A mọ̀ pé tó yà wèrè wà nínú wọn. Àwọn ọmọ yẹn dẹ̀ ti dé ó ti bẹ̀bẹ̀. Ara tún ti ń ní àbí. Orí òpè wá kúrò nínú ilé ni ìwé ò bá tèmi mú. Mi ò lè kúrò. Mo tó o bá mọ̀ tẹ́jọ́ ṣe nínú yàrá táyé yìí fi rún báyìí, wo ni kò sọ. Mi ò kí n tó pè mí fún nìyẹn o. Mo ti mọ̀ pé ìwọ̀n náà lè máa wà. Ẹ̀yin ta kí ni? Mo mọ̀ pé ìyẹn ẹ̀ lè máa wà, àmọ́ kò sí wàhálà. Ta ni mo fẹ́ support sọ fún mi? Ta ni máa support? Kúrò nínú ilé yìí, kúrò. Mi ò lọ. Wà á lọ. Bẹ́ẹ̀ ni mi ò kó kúrò nílé. Mi ò kó kúrò. O kó kúrò. Ó ṣàgbàyà aṣẹ́wó. Èmi aṣẹ́wó, kò sí wàhálà. Téèyàn bá ti ya wèrè torí èèyàn bá ti bàjẹ́, kò sọ̀rọ̀ tí ò lè jáde lẹ́nu. Irú ẹ̀, ó
máa yọ tán olórí burúkú ó máa yọ tán ṣé dọ́gì ló fẹ́ ṣe ni àbí missionary. má wọrí mi ní jìnnà sẹ́nu ọ̀nà inú yàrá yìí mo fẹ́ wo bó ṣe máa kúkú oró ìwọ ìran. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ròyìn kan bro Sam. kí gbogbo ilé bẹ̀rẹ̀ tí lọ́wọ́ ẹni ta wá lọ pé kó wá bá wa wò kán tó ń ṣẹlẹ̀. Ìdíàrà but ṣó o rò pé gbogbo nǹkan tá à ń sọ yìí ṣé pẹlẹbẹ nìkan ló suspect kò sẹ́lòmíì tó tún lóore pé ó lè ṣerú nǹkan báyìí. kò sẹ́lòmíì tó tún lè wọnú yàrá yìí because èmi mọ̀ pé bọ̀dá Sàámú ó ní spare key inú yàrá mi lọ́wọ́ àwọn ló máa fún pẹlẹbẹ. What? Brother Sam wọ́n ní spare key ẹ lọ́wọ́. How come? In fact tí bá gbàgbé láti tilẹ̀kùn mi látẹ̀yìn tí mo ṣe mistake yọ kí yìí kúrò wọ́n máa wọlé ní búrẹ́. What? Ilé yìí. Wow. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu. Excuse me, sir. I have a question, sir. I say shut up. Ṣé gbogbo àlọ́ fún wa ti clear? Yes, sir. Nigga, I'm the second in command in the top chain. Yo. Oh. Second in command, Sitani. Sir. Are you sick or something else? I think so. Ìtorí ẹ̀ ni mo ṣe ń pariwo máwọn ọmọ tá a lọ kó wá pé ká lè fi boost nǹkan tá a fẹ́ boost ó dẹ̀ pariwo mọ́ wọn lápadàbọ̀ ẹ. Ẹ jọ ẹ̀rù ti bà yín bó ṣe ń pariwo lẹ́yìn yẹn. Ta lè láìkì jù náà mi àti ẹ̀. Tẹ́tẹ́ bá láìkì jù ẹ pàtó. Ẹ kó ṣe àtẹ̀wọ́ yẹn pọ̀. Wọ́n bá náà lò yẹ kẹ́ ẹ̀ pamọ́. We are here for what? For business. Bóyá sọ̀rọ̀ gangan ló máa rí, èmi kàn máa fóun rẹ̀ lẹ́sọ́ ni. Ẹ concentrate. Kẹ́ farabalẹ̀. Ohun rẹ̀ lèmi ń lò fún yín yẹn. Ẹni bá ṣe ju nǹkan tí mo ní kó ṣe lọ, ó ń lọ nìyẹn. Òun fóun líle sọ fún yín ni onímọ̀ṣọ́ra bá yín sọ́kẹ́ lè gbọ́ yẹn. Torí pé a máa ń dá ṣáàkì ń dá ṣe nǹkan wa tẹ́lẹ̀. A máa ń dá ṣe nǹkan wa tẹ́lẹ̀. Ìkan nínú wọn náà ló suggest wípé kí ni ìpè ká kó yín wá kẹ́lẹ̀ ṣe kí ni kẹ́lẹ̀ wà nínú performance yẹn. Performance yẹn 400k náà máa fún wa. So Rehearsal lẹ́nìí òun ni wọ́n ti máa approve 400,000 yẹn. We going global. And that's how we ball. Iye tó bá ti fún olúkálùkù ẹ má complain. Ẹ má complain gbà bẹ́ẹ̀. Iye tó bá ti kàn ẹ́ gbà bẹ́ẹ̀. Ẹni tó ti ṣẹ̀ wà tó yẹ pé owó ẹ̀ máa dín. Bọ̀ má wọ̀rí tí ò bá tẹ̀ lọ́rùn máa lọ. Brasam, mo gbọ́ pé ilẹ̀ ń pè ọba inú mi kàn dùn ni àbí pé mo ti rówó gbé ni. Èmi kọ́ ni mo pè é ṣe fún mo rán wọn pé kán pè é fún mi. Mo mọ̀ pé iná ni inú mi kàn dùn. Lóyún létè gbà lọ́wọ́ mi. Àlóyún létè orí ẹ̀ pé ọmọ. Ẹ ti ẹ̀ farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bọ̀dá Sàámú fẹ́ sọ náà. Orí ẹ̀ pé ṣé o ti marry ni? Mo ti marry. Ó dẹ̀ kàn bẹ́ẹ̀ side hustle orí ẹ̀ pé pẹlẹbẹ gbogbo èpè gbogbo tó bá ṣẹ́rí àṣà ó máa kan ẹ o ìwọ ló ní dọ̀dọ̀dọ̀dọ̀ fẹ́ bá wà jó o lè padà wọlé o. Ẹ̀yin ọmọbìnrin ẹ máa jó dáadáa ni o purpose tẹ̀ fi wà bí nìyẹn o ẹ lè bẹ̀rẹ̀ kò yé yín màá lè rí kíní ẹ̀ bí kó máa ṣẹ́ kó máa ṣẹ́ kó máa ṣẹ́ ó nìyẹn abẹ́ni tó ti bímọ wà nù yín nítumọ̀ wípé ara yín á balẹ̀ dáadáa ẹ̀dẹ̀ lè bẹ̀rẹ̀ yín ẹ lè bẹ̀rẹ̀ jù orin tá a kọ́ lẹ́ẹ̀kan ta ló gbogbo yín lẹ̀ ti mọ̀ gbogbo yín lẹ̀ ti mọ̀ ẹ ṣúọ̀ ìwọ lídìí ẹ̀. Famimọ́ra 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 bèbí mi o Famimọ́ra olólùfẹ́ mi. Bọ́sàm irinṣẹ́. Máa ju ṣẹ̀kẹ̀rẹ̀ fún ẹ lórí wàá máa mè kiri àdúgbò ni àbórí ẹ bàjẹ́ ní bó ṣe ń gbérin nìyẹn ẹ wo kí ìtò ẹ wo kọ́kọ́rọ́ tó lò ìwọ lídìí ẹ̀ jàre. The best nìyẹn what best Ballon the singing. Famimọ́ra Famimọ́ra yeye. That's fraud. Famimọ́ra olólù. You can't do that. You can't do that. Akọ má ṣe yẹn. Ẹ jọ tó lọ. Kí ni o bá tiẹ̀ fọ́ òun lórí? Ẹni tó sọ pé bẹ́ẹ̀ sì yẹn jẹ́ fọ́ lórí. Orí yín bàjẹ́ ni. Ṣé o kì í wéyè tó lóòní bẹ́ẹ̀ sì yẹn gangan ló fa wàhálà?
kí ni mo wá dúró ṣe bí. Fàmímọ́ra bẹ́bí mi o fàmímọ́ra olólùfẹ́ mi. Láti gẹ̀ẹ́tì ẹ̀ báyìí. Are you ready? We are ready. Are you ready? We are ready. Are you ready? We are ready. Eléyìí tá a fẹ́ jó yìí. We are ready. Gondilistic ló ń pè. Kí ni mo wí? Gondilistic. Kí ni? Gondilistic. Gondilistic. Orin. Ṣèbó olóòtí ìmárì. Ó dẹ̀ ìbímọ. Bẹ̀rẹ̀. Bọ́dá mi ẹ má bínú, gbogbo yẹn má bínú, ẹ má bínú kó ń pàṣẹ ọmọ yín lára. Bọ́dá mi bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo pátá yẹn gbogbo náà ló dáa o. Bọ́ kí ni kókó sáré wá sí mi lórí ìsinyìí? Mo fi pé bóyá kẹ́ ní káwọn ọkùnrin yẹn kọ́ sáku àwa obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Kọ́lá di straight àbí. Bẹ́ẹ̀ ni kọ́ pagbo yí àwa obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí káwọn tó kọ́ yín lára wọn pé Fàmímọ́ra kórè ẹ̀. Alpha. Kọ́lá yẹn make sense. Ó yẹ ẹ̀rá ǹdí ẹ̀fẹ́. Ẹ wá mo tèmi rò ìgbà tá a ti wá wà ń bí yẹn kí ni kan tó wá sọ fún mi lọ́kàn ẹ jẹ́ ká ṣe wheelbarrow oní wheelbarrow rè òun rè báyìí ẹ ti rọ́wọ́ ẹ̀ báyìí ìwọ mú síbi ibi ìwọ wá lọ síbi ẹ̀yìn mi ìwọ fọwọ́ síbẹ̀ wọ́n wá gàndì sẹ́yìn lọ pẹlẹbẹ ìwọ gàndì náà síbi ẹ̀yìn ẹ̀ jẹ́ kí ìdíyẹn lọ sẹ́yìn o. Fàmímọ́ra Fàmímọ́ra bébí mi o Fàmímọ́ra olólùfẹ́ mi. Fàmímọ́ra Fàmímọ́ra bébí mi o Fàmímọ́ra olólùfẹ́ mi. Nítorí nígbà òjò nígbà ẹ̀rùn lọ́jọ́ tó le lọ́jọ́ òre Fàmímọ́ra 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 bébí yìí Fàmímọ́ra olólùfẹ́ mi. Àbọ̀yẹ a máa tẹ́tẹ́ mi ìwọ́pẹ́ wá. Onírànù aṣẹ́wó onísọjẹ́sí òṣì wọ́n ti ṣe rehearsal àwọn ọlọ́jẹ́jẹ́ jẹ́ o wọ́n wá sọ jẹ́ pé wọ́n máa fọwọ́ pa bọ̀dá Sàámú lára. Sọ́mú sọ fún tó kó máa lù jẹ́ ìpanulé. Ọ̀pá kan òun ni Fúlàní fi ń dàgbà màálù ẹ̀kọ́ mi. Bro Sam, this is becoming an habit. Ṣé wá náà mi? Ẹ wá náà mi. Ọ̀tẹ̀ lẹ́yìn tí mo ti ní kí gbogbo wọn máa lọ máa bọ̀ nbí lẹ́yìn tí mo ti ní kí gbogbo wọn kúrò máa bọ̀ nbí. Kí ló wí? Ó bá gbà mọ́ lórí iṣẹ́ máa rìn kúrò. Níwọ̀ owó mi ṣoṣo tún ṣerú eléyìí fún mi tí mò ń ṣe ọrọ̀ ajé lọ́wọ́. Ẹ wọ ẹ fi mí sílẹ̀ o bọ́dá àgbàyà òṣì wọ́n fọwọ́ pa yín lára ẹ̀yin náà gbára dúró máa fojú rí màbò nínú ilé. Àbálẹ́ iná tí wọ́n fọwọ́ pa yín lára ẹ̀yin náà gbára dúró. Bro Sam. Ẹ̀sìn tí mo ṣe ní ẹ má gbé ní ẹ o. Ẹ observe kọ́kọ́ náà tó sọ. Wọ́n fọwọ́ ra yín lára ẹ̀gbára dúró máa fojú yín rí màbò. Kí ni ìtumọ̀ ẹ̀? Pẹ́pẹ́. Ẹ jọ kí ni tèmi àti wèrè? No problem. Ó lè jẹ́ pé èmi làwọn tó fẹ́ verify rehearsal tí wọ́n ṣe tó máa fún ní blue tick ìní nọ́mbà. Wọ́n ní pẹ́ dé bá. Ṣé múdù mi ti ń bàjẹ́ ṣá? Ẹnu tí mo rò. Láti lè fi continue rehearsal wa, ẹ jẹ́ ká yọ pẹlẹbẹ. Bọ́dá mi ẹ bá yọ mí, ẹ bá gbìyànjú àti yọ mí. Kí ló ṣẹlẹ̀? O ò lè jò mọ́ náà, ṣé o ní múdù tó fi lè jò báyìí ni? O ò lè jò mọ́ báyìí. Mo bá jẹ lẹ́sọ̀ mi ní ẹjọ́ ká ṣe lọ́jọ́ mi o. Tá a bá ṣe lẹ́yìn ẹ̀. Máa dàrú ni bọ́lá. O ti rí pẹ̀ṣẹ̀ ẹ náà ni. Mo rí.
orí gbèsè náà ni kò sí tí mo fẹ́ fi lọ ṣe mo fẹ́ sun ẹ ni. ẹ mo sọ mi tí mo rọ sọ kí ni mo ṣe. mo máa sun ẹ ni èmi mo sọ bẹ́ẹ̀ ìwọ torí ẹ ti burú yìí. wo bí ó di ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sọ̀rọ̀ yẹn fún mi ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti sọ. àkọ́kọ́ ìgbà tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní Genesis ọ̀rọ̀ yẹn níbí ó ní aṣẹ́wó òṣì. The second one tó máa sọ ó sọ wípé bọ̀ọ̀dá àgbà àyà òṣì wọ́n ń fọwọ́ ra yín lára ẹgbára dúró màá fojú yín rí màbo jọ kí lèmi àti ẹjọ́ papọ̀ alákòóbá òṣì kí lájọ papọ̀ kí lèmi àti ẹjọ́ papọ̀ tó fi ń pè mí láṣẹ́wó òṣì kó tó fojú mi rí màbo màá dá ẹ̀ṣẹ̀ náà sí ẹ lọ́wọ́ kí ló fà tó fi sọ bẹ́ẹ̀. Masoro. Sọ. Bàbá jẹ́ kí sọ̀rọ̀. Bọ́dọ̀ Sàámú, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo láìkì yín gan torí mo máa ń lálàá pé mi àti pé à ń fẹ́ra wa. Àwọn èwo ni gbogbo olùdádúró yìí ná. Èmi lọ sí ṣọ́ọ̀bù àbẹ̀wò ní tí ìdí àràwá dàgbò àjókòó bẹ́ẹ̀ ni kò fẹ́ fún wa lówó báyìí. Ó ṣe pé kò tó tẹ̀ sọ yẹ bó ṣe dé kó yé ìwọ ó yé ògùn ọkọ yé mi o ó kàn ṣáà ń dá ọdún látẹ̀ nǹkan ni kò yé mi. Ṣẹ́rí ẹ jẹ́ ká ní sùúrù ẹ má jẹ́ ká máa ṣe yan bí ọkà ìdí àrà ló kú pè wá. Ó dẹ̀ rí pa importance òun ló jẹ́ kó pè wá ó lóun fẹ́ mọ́kọ wá kó tó di pé òun lọ fi hàn àwọn fámìlì ẹ̀ so ẹ já ní sùúrù. Wo orí rẹ pé jàre àbòsí àwọn obìnrin ló ń wò wọn o gbogbo wọn bí wọn ti jókòó yìí kò sí kankan nu wọn tí ọmọ tí a wá ṣe ń bí o kò sẹ́ni tí ò mọ tá a wá ṣe ń bí inú gbogbo wọn. Ẹ wò ẹ farabalẹ̀ ẹni tó kúkú ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń garùn ibi bíbá ẹ la wà ẹ farabalẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ wò ẹ má bínú sí mi mo ti dá yín dúró ẹ má bínú ẹ jọ̀ọ́ ọkọ mi ò ní pẹ́ débi bá ẹ ṣàjọ tó bá ti dé ẹ jọ̀ọ́ ẹ bá mi yẹ sí kẹ bá mi ṣàpọ́nlé ẹ tó ló lè bínú lọ o. Ẹ wo sista mi gbọ́dọ̀ tàn yín inú ti ń bí mi kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé mo rò pé títí tá fi dé bíbá ìmọ̀ bí pé ta lọ́kọ́ ẹ̀ dá mi lóhùn. Ṣé pé wọn náà mọ ẹni táwa bá ń bí. bí ìmọ̀ anybody. Ẹ jẹ́ ká ní sùúrù ẹni tó kúkú ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń garùn ibi báyìí náà la wà. Tó bẹ́ẹ̀ ṣe súnmọ́ bí ká ṣọrùn ẹ̀ tún mọ́ ọkọ ẹ̀. Ṣé gbogbo èèyàn ló ń pèsè ibi ìnáwó ni. Ìtumọ̀ ìtọ̀sọ yẹn ìtumọ̀ ìtọ̀sọ yẹn. The number one of the Onden community. The one that got food on the top chin. Top dog, my nigga. Kò dé jẹ́ nǹkan tí mo rò. Rehearsal. Káàbọ̀ ọkọ mi ẹ wò ọkọ mi ti dé báyìí sìn mo fẹ́ kẹ́ bá mi yẹ sí kẹ́ bá mi ṣe àpọ́nlé ọkọ mi bébí. bí mo ṣe dé yìí gbogbo yín ẹ dìde lórí ekun yín kẹ́ẹ̀dẹ̀ kúnlẹ̀ kẹ́ kí mi láìsí bẹ́ẹ̀ ẹ máa jẹ́ kó sọkọ nù ní òkò ní ìdílé. Ayé kò lè ṣẹlẹ̀. Wọ́n máa yẹ sí. Àbúrò ìwọ la já sí. Irọ́ ni o. Láyé. Ẹni sùn abẹ́rẹ́ dùn mí ni. Ò lálà. Lálà pé o fẹ́ fi ajé orí ẹ̀ o fẹ́ fi hàn àwọn èèyàn o wá gé mi o wá ńlá làrí mi lẹ́ẹ̀mẹrin orí ẹ̀ ò pè bó o ṣe lápé ẹ̀ máa wọ̀nyí. Èmi ló lálàrí àbúrí ẹ̀ ti dàrú ni. In fact, mo fi lọ àwọn èèyàn gbọ́. Tún sọ náà kí ló sọ yẹn náà tún nǹkan tó ń sọ yẹn sọ kò tí ì yé mi. Ta ni fẹ́ ta ni ta ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ náà. Mo mọ̀ kó gbọ́ mi dáadáa àmọ́ nǹkan tó bá fẹ́. Mi ò gbọ́ ẹ dáadáa kí ló sọ náà. Kí lè tó ń pariwo báyìí ó ṣàṣe pé ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ìbóyá ó fọ́ lójú àbúrò lápá èèyàn làwọn náà nà án. Òun ló mọ̀ òun rẹ̀ lápá rẹ̀ lẹ́sìn ta ni yìí tó ń sọ yìí ò ń ṣá láyéláyé. Ẹ wo ẹ pẹ́ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. Ẹ wo ẹ̀dá wa dúró ìtẹ̀tẹ̀ èdè bá wa yìí dáa. Bóòní. Ẹ wo nǹkan wà ẹnu ara ẹ̀ ló máa fi sọ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Tó rọ lápá tó rọ lẹ́sẹ̀ òun ló máa sọ. Sọ. Ẹ wo ó ti ẹ̀ dábẹ́ torí pàgbàlagbà lẹ́yìn ẹ̀yin máa lè understand me better. Ṣé rí ó ti tó bí ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ń sìn tí mo ti lálàá pé mi àti bọ̀dá Sàámú fẹ́ra wa
tábàjẹ́ ní ká wò gbogbo qualities tí obìnrin tó máa ń wá lára ọkùnrin ló wà lára wọn. bọ́dà Saamu neat wọ́n jẹ́ tún wà caring kò sí nǹkan tẹ́ béèrè lọ́wọ́ wọn tí wọ́n ò ní ṣe fún yín ìyẹn tí inú wọn bá yọ sí yín nígbà yẹn o. so kí nìkan tí àwọn wá kiri. ṣé bó ti rí nù sọ́ọ̀gbọ́ tèmi fúnra rẹ náà lọ sọ nísìn ọlọ́ọ̀ ti láláhùn tó bí ẹ̀mẹ́rin àpẹẹrẹ lọ́lọ́run fi ń sọ fún ọ tó bá ti jẹ́ bó ti rí nù ọ sì tún sọ nísìn oníbọ̀dà Saamu nìtì ọní ò sí tí obìnrin fẹ́ tí wọ́n lè ṣe nítawọ̀ obìnrin sì ń fẹ́ náà nu kí wọ́n mọ̀ fẹ́ alójú kí wọ́n mọ̀ fẹ́ anímú mo sì tún gbọ́ dáadáa wọ́n ní bọ̀dà ń bọ̀ tí ń wò ó kò sẹ́nì kankan tó súnmọ́ láyé tí ò ní soríire bẹ́ẹ̀ ni àwa obìnrin sì lálọ́kọ́ bá a bá ti fẹ́ káwọn ọkọ wá rí bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí so ntẹ́mi ò wí fún ọ ni pé ntọ́kàn rẹ̀ bá ti fẹ́ òun ni kò ṣe lórí ọ̀rọ̀ yìí. àbọ̀ ọ̀pọ̀ ọmọbìnrin kan tí wọ́n ní gbé inú ilé bọ̀dà Saamu tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yoshibi sọ̀pọ̀ ọmọ bóun náà ti ṣẹnu tó lùsì opportunity tó ní tó lọ tẹ́mi ó sọ fún ọ ni pé èyí tí wọ́n ní dìrọ̀ mọ́ o ọgbọ́n tí mo wí tẹ́mi ó sọ fún ọ nù. so ẹ̀yin náà support pé kó fẹ́ bọ̀dà tó máa ń rìn kiri ládùúgbò tó máa ń rìn jagajaga káàkiri gbogbo àdúgbò. ní kíni. bọ́ọ̀dà yẹn. ọjà wọn dúpẹ́ bọ́ bá fólówó tó bá padà di taxi driver lọ́la kí ni ọ̀bọ̀ lọ́n fà bọ́ bá wá fẹ́ ni tó dá pé dáadáa tó bá dọ̀la tó bá yàrá ṣé yóò gbé sọnù ni ọjà wọn dúpẹ́ tó bá jẹ́ ní tó wù nù kó tètè mú o ntẹ́mi ò wí nù o ẹ dákun ṣé n tá a fẹ́ wíìrì àbá àlọ́bi tá à ń lọ mọ́. ṣé bá ní ká mọ ẹ jẹ́ ká máa lọ sí tòsí ní bọ̀dà Saamu lóhùn ẹ̀ bọ̀dà Saamu torí ẹ̀ ni mo ṣe máa ń burú mọ́ yín tí mo máa pariwo mọ́ àwọn èèyàn wípé bóyá tó bá dọ̀jọ́ ọkàn yẹn lè pè mí gbà ìdí ara kí ló dé tó ṣe ń ṣe báyìí èmi àti yín á lè di conversation yẹn mọ́ lè sọ máìdì mi fún yín pé mo láìkì yín. ẹ gbà mí o máa ń mọ̀ọ́mọ̀ pariwo o ń burú máwọn èèyàn nítorí wípé kí n lè pè ẹ́ kémi àti ẹ lè jọ jókòó ká lè jọ sọ̀rọ̀ pé mo love ẹ òun ló ṣe pariwo máwọn èèyàn òun ló ṣe burú máwọn èèyàn ẹ máa gbà mí torí ọ̀rọ̀ jọ ṣé ìgbà wo lo ti ń love mi. kò kí ṣe first day bọ̀dà Saamu bọ̀ báwọn èèyàn ṣe máa ń láìkì yín tó máa sọ pé bọ̀dà Saamu dá o èèyàn gidi ní. o wá develop interest. bẹ́ẹ̀ ni exactly. ìgbà tó wá develop interest yẹn òun ló wá wò pé ohun tó fi lè bí ẹni kó o wá burú mọ́ mi so máa lè pè ẹ́. ṣọ́nà bọ́rọ̀ òsì tó sọ ìṣọ́mọ tí máa ń gbọ́ lóòótọ́ ìgbé àwọn obìnrin kan wà wọ́n á máa pariwo lé ọkọ wọn lórí wọ́n á máa burú mọ́ ọkọ wọn wọn ò ní jẹ́ kó sùn wọn ò ní jẹ́ kó wo every time wọ́n máa complain ni fóònù ẹ̀ dà ibo ló gbà ibo ló wà ìwọ dà àṣẹwó orí ẹ̀ dàrú o ò fún mi nìkan wọ́n á ṣáà máa victimize ẹ̀ wọ́n ò ní jẹ́ kẹ́mi ẹ̀ dúró nítorí pé wọ́n rò wípé táwọn bá ń ṣe bẹ́ẹ̀ kò ní rójú ráyè láti fẹ́ obìnrin mi ta irọ́ ni tó o bá ti gbé ọkùnrin lẹ́mìí gbóná jù òun lè dànù síta ni. exactly. ó ti sẹ́yìn ní pẹlẹtùbà Yorùbá ló sọ nínú pẹlẹtùbà òun lọ fi pàmùkúrú kí ni pẹlẹ díẹ̀díẹ̀ lèèyàn ṣe kí ni lèèyàn ṣe nǹkan tó bá ti pọ̀ jù overdo ló ń jẹ́ pàápàá jùlọ ọkùnrin tó bá lówó lọ́wọ́ àbí ọkùnrin tó bá ní chẹ́ńgì tó ń ná àbọ̀kùnrin tí ò bá ń jẹ́ kóbìnrin ló ń jẹ gàba lórí ẹ̀ wọ́n ṣòro pariwo mọ́ wọ́n ṣòro halẹ̀ mọ́ ẹ máa jọ jókòó ẹ máa jọ dáálọ́ọ̀gì ẹ̀ ní kì í ṣe ariwo lẹ máa jọ pa the more bó bá ṣe ń pariwo mọ́ ọkùnrin the more ní emotion yẹn olóòwò máa ṣe kí ló wọn fed up there is something they call emotion yẹn ò fariwo kò fẹ́ kéèyàn pariwo kò fẹ́ bínú jù tó bá ti pọ̀ jù wàhálà ni kì í ṣe torí tèmi àti ẹni mo ṣe sọ léyìí o mo ń sọ normally torí ọ̀rọ̀ tó sọ ní o ọ̀rọ̀ tó dẹ̀ wá sí mi lọ́kàn ni mo sọ gẹ́gẹ́ bí message àmẹ́mi àti ẹ èmi àti ẹ pẹlẹbẹ. bọ́dá mi. ọ̀gá ló wà máa ṣọ́ra. ẹ gbà mí èèmọ̀ rẹ lukutu pẹ́bẹ́ bọ́dá mi ìgbà tí mo rí tẹ́tí ẹ̀ gbéná lọ́wọ́ ẹ̀rù kọ́kọ́ bá mi pé kí ló ń ṣẹlẹ̀ ibo ni bọ́dá mi gbéná lọ kí ló fẹ́ fi iná ṣe mo ṣe tẹ̀lé yín wá sí yàrá olórí burúkú yìí mi mọ̀ pé nǹkan tí màá bá ń lẹ̀ lélẹ́yìí ìdí àrà
ẹ wo bọ̀dá mi ẹ ní sórí burúkú o ẹ má jẹ́ kó lórí burúkú ẹ kó sì bá tẹ̀ ń jẹ́ kẹ́ ẹ dáràn o. ṣùgbọ́n kí bóyá ṣe ọ̀rá sọ̀rọ̀ yẹn tó ṣubú mẹ́lẹ́mẹ́lẹ́ ara mi dẹ̀ rí bákan. wàhálà ti padà dé wàhálà ti dé bọ̀dá mi báyọ̀ kó lórí burúkú kó fi tiẹ̀ kó bá yín ẹ wò tó yọ lọ́hùn ẹ má dáná sí wa lọ́rùn o ẹ ní sórí burúkú o ẹ wo bọ̀dá mi mò ń bọ̀ lọ. ìdí àrà ó ṣe ìtàn. mo tó ní bọ̀dá sọ mo tó ní mo fọ́ fún yín gan ọlọ́run mo fọ́ fún yín. wàhálà ti wà ọ̀rọ̀ mo ṣàlùkù rẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ o. mi ò mọ̀ bóyá kí n máa ké àbí kí n máa rẹ́rìn your advice mi ṣé kí n máa ké àbí kí n máa rẹ́rìn. ẹ̀rín ló dọ̀ bọ́dá. ìgbé ló yẹ kó o ní kí n máa kí n fẹ́ rú wọ. mo máa lọ ronú ìdáhùn tí màá wá fún ẹ ìwọ lọ́ọ̀fù èmi bàbá ńlá àrùn wà rí wo bí weaving wo bó ṣe fìtẹ́ wà rí bàbá ńlá àrùn wà rí wo bí irun tó ṣe wo bó ṣe gbójú ẹ̀ jáde. mi ì lè dáná sí láàárọ̀ o tí mo fẹ́ gbọ́ mo ti mọ̀ òun fún mi. gan. pẹlẹbẹ ló ń sọ̀rọ̀ ẹ wò ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣẹ́ẹ̀ṣì wa níbi tẹ́lẹ̀ wà yẹn ẹ wo ọmọ olórí burúkú ọmọ kúntakúntè tó wà nínú ilé ó sì ṣoògùn sí bọ̀dá Sàámú o ó ti ṣoògùn sí wọn gidi bí mo dẹ̀ ṣe ń wo bọ̀dá Sàámú bó ṣe wà yẹn ọkàn wọn ti yí gbì ọkàn wọn ti yí ẹ mọ bí ọkàn àwọn ọmọ Fáráò ṣe yí gbì lọ́jọ́ yẹn tó fi ṣègbé sínú òkun pupa bẹ́ẹ̀ lọ́kàn bọ̀dá Sàámú ṣe yí o bọ̀dá Sàámú in fact wọn ò ready láti gbọ́ anything mọ́ wọn ò ready láti ẹ̀ ti rí anybody ẹ̀yin gan wọn fẹ́ rí yín mẹ́wàá ń ṣẹlẹ̀ àtẹ̀yìnṣe yẹn kọjá re ẹ wò ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ bí yín Yoshibi ṣẹ́ẹ̀ṣì ní interest nínú bọ̀dá Sàámú abẹ́ẹ̀ ní interest mọ́ bọ̀dá Sàámú ti dọjà Kingsway wìtìwìtì báyìí ló ń bò wọ́n àtẹ̀yìnṣe yẹn kọ́ o hello Yoshibi olórí burúkú àǹtí ti cut phone àgbà ìyá olórí burúkú ẹ lè máa sábọ̀ bẹ́yìn bọ̀dá Sàámú ti wá padà finally. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó